Ní tèmi ṣàlàáfíà lẹ wà, ohùn mi lẹ̀ ń gbọ́, Hajia on point by 2. Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Ẹ máa wo àwọn fídíò kan lókè báyìí tí mo fẹ́ fi ṣe àpèjúwe àwọn ọ̀rọ̀ mi. Yorùbá bọ̀ wọ́n wí, ohun tó kọjú da Táyé, òun kọ́ ló kọjú da Kẹ́hìndé. Ibi tó ti gbé ń ta Táyé lẹ́sẹ̀, ibẹ̀ kọ́ ló ti gbé ń ta Kẹ́hìndé lẹ́sẹ̀. Ẹ̀yin tèmi ó dàbí òwe. Ní iléyá period yìí, ó gàgàrá, ó lágbára. Like ní side ibi tèmi wà lọ́hùn, maybe because of economic situation, iléyá pa rọ́rọ́rọ́rọ́ àbí nítorí àwọn bandit tó jẹ́ pé wọ́n ti lé gbogbo àwọn tó wà ní rural area. Wọ́n wá ti jẹ́ kí àwọn nǹkan oúnjẹ tó máa ń cheap, wọ́n ti jẹ́ kó wọ́n gan-an. Especially irú iṣu, wọn ò rí ilẹ̀ ṣe iṣu ní ọ̀tẹ̀ yìí, àwọn kan wọ́n. Ẹ lọ wo àwọn ẹran, wọn ò réyàn rà wọ́n dàbí alára bí ò ṣe àwọn tí wọ́n rí owó yìí gan-an. So pápàpá, ọ̀sẹ̀ kan wọ́n fi máa ń ṣe ọdún ní north. Pápàpá oníkálukú, wọ́n ṣe ìwọ̀nba tọ́lọ́run rán wọn, wọ́n kó igbá wọlé. So and bákan náà la wá rí àwọn ìyá tí àwọn ọmọ wà nínú igbó pẹ̀lú àwọn bandits tí wọ́n ń ké, wọ́n ní ẹ gbà wọ́n, ẹ gbà wọ́n, ẹ gbà wọ́n. Ẹ̀yin tèmi, báwọn kan ṣe ṣe léyá nìyẹn. Bí àwọn kan ṣe ṣe léyá nìyẹn. So mo wá bá ẹni tèmi kan sọ̀rọ̀, dádì mi alálùbọ́ríkà, mo ní iléyá ní north, ní side ti ọ̀dọ̀ mi o. Mo ní ó gbẹ, maybe economic situation kò sówó, dẹ̀ nítorí bí wọ́n ṣe ń pa èèyàn ní rural, tí gbogbo nǹkan wá lọ wọ́n, àwọn èèyàn ń bẹ̀rù ẹ̀mí wọn, like oníkálukú pa rọ́rọ́rọ́. Wọ́n ní rárá o, Ìbàdàn làwọn wà. Kò rí bẹ́ẹ̀ ní Ìbàdàn o. Ẹ̀yin náà máa rí àpẹẹrẹ fídíò. Mo rìn, mo bá yín gbé wá. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ ní Ìbàdàn, ó bọ́bù gan ní Ìbàdàn. Mo dẹ̀ rí pé bó ṣe bọ́bù ní Ìbàdàn náà ló bọ́bù l'Ékòó. Ẹ̀yin tèmi, ohun tó ń ṣe Táyé kọ́ ló ń ṣe Kẹ́hìndé. Ṣé màá wá sọ wípé nítorí pé àwọn bandit yìí wọ́n ti jẹ àwọn north dáadáa? Ẹ má gbàgbé, north ti wà lórí bandit nísìnyí, ilẹ̀ ti rẹ̀, tí wọ́n ti ń kígbe, tí wọ́n ti lé gbogbo everybody kúrò ní rural area, gbogbo bí tí wọ́n ti ń ṣoko, wọ́n ti lé wọn kúrò, tí wọn ò réyàn kankan help wọn. Tí àwọn kan sọ wípé àwọn ara wọn ni, ẹ jẹ́ kí wọ́n máa ṣera wọn. Àwọn ara wọn ni, ẹ jẹ́ kí wọ́n máa ṣera wọn. Àwọn ara wọn kán máa ṣera wọn yìí, àwọn tó wá ń ṣe wọ́n ní north, wọ́n wá ti wá wọ ìsàlẹ̀ báyìí. Wọ́n ti wọ̀dọ̀ wá ní Yorùbá land. Wọ́n ti wọ̀dọ̀ wá ní Yorùbá land. Wọ́n wá wọlé lọ, wọ́n lọ kó àwọn ọmọ school, wọ́n kó àwọn teacher. Wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí àwọn èèyàn kọ́ bí ara sí. Tí school yìí ó wá jìn sáwọn èèyàn lọ́rùn. Oníkálukú wá ń kígbe, wọ́n wá mú bàbá lójú kámẹ́rà, wọ́n yin lọ́rùn, wọ́n gé lọ́rùn ni. Everybody tí wọ́n rí. Gígé tí wọ́n gé bàbá yẹn lọ́rùn, ó ní àwọn èèyàn fi káàánú wọn mọ́. Ìjọ yẹn náà làwọn èèyàn káàánú wọn mọ́. Ìjọ yẹn náà ni wọ́n káàánú wọn mọ́, tí gbogbo ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ náà. Àwọn ọmọ ọlọ́mọ, mi ò lè show fídíò wọn níbí báyìí. Èyí tí mo rí níbì kan tí wọ́n show, ó ṣe mí láàánú. Àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ kéékèèké yẹn, wọ́n wà nínú igbó, nínú òjò, nínú ẹ̀rùn, nínú ebi. Mo rí ẹ̀yin tẹ́ bá wo mọ́mì yẹn, ẹ rí pé mọ́mì yẹn, ṣé bí wọ́n ṣe kọ́kọ́ rí wọn nìyẹn níjọ́ yẹn? Obìnrin tó gbé ọmọ lọ́wọ́ yẹn, ṣé bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ rí, ẹ̀yin tẹ́ bá ti bá fídíò yẹn pàdé, ṣé bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ rí wọn nìyẹn níjọ́ yẹn? Kò sí oúnjẹ, kò sí omi, ní ìta, oòrùn, òjò, gbogbo ẹ̀. Ẹ̀yin tèmi, bóyá torí pé kíní yìí ó ti affect wa gan ní north ní débi pé like seriously, bóyá ó wá affect bí mi ṣe ń ronú ni o. Mo ń káàánú ju ẹ̀yin tẹ́ wà ń sàlẹ̀ lọ. Mo wá rí àwọn ìsàlẹ̀. Wọ́n wá ń ṣe bí ẹni pé kankan ò ṣe wọ́n. Ìjọ́ tí wọ́n ti gé mọ́ yẹn lọ́rùn, lóníkálukú ti kẹ́dùn wọn, ló ti kẹ́ẹ̀dùn wọn mọ́. Wọ́n ti gbà pé àwọn kan wà nínú igbó. To top it all, ó wá ṣe mí ní kàyéfì. Mi ò ní kẹ́ mọ́ enjoy ara yín o. Mi ò ní kẹ́ mọ́ ṣe cultural upbringing yín o. Wàláì tàláì, ó yà mí lẹ́nu pé wọ́n ṣe ojúde ọba lọ́dún yìí. Mo rí àwọn èèyàn, ẹ wo bẹ̀ yẹn filled to the brim. Mo rí àwọn actors wa, àwọn actresses wa nínú aṣọ jàǹkànjàǹkàn, like say nothing the warriors. Àwa sì nìkan ṣe jù ní gbogbo ilé ayé yìí. Torí pé kí ni? Àrọ́nà àbáyọ. Ṣé báwọn yòókù nǹkan ṣe wọ́n sì rọ́nà àbáyọ? Kò sí iná, kò sómi, kò síṣẹ́, kò sójú ọ̀nà. Àwọn èèyàn kan wọ́n tún wá wọlé wá, wọ́n wá dúnbú àwọn èèyàn. Àwa nìkan ṣe jù. Àwa là ń sì ṣe party jù. Èmi rò pé ẹ̀ ń káàánú àwọn èèyàn ni. Like seriously pé nothing o. Kódà no amount of gbogbo àwọn bandit tí wọ́n pe àwọn bandit yẹn wà bí kidnapper o. Ló máa disturb ojúde ọba yìí. Ojúde ọba was filled to the brim. Congratulations. Bóyá mo wò. This is just the few video tí mo lè bá yín mú wá o. Few video tí mo lè bá yín mú wá ni ẹ lọ wò lórí social media. Okay, pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe pé kankan ò ṣe wáyìí. Kí lẹ fẹ́ kí àwọn bandit yẹn mọ feel?
ṣé ẹ rò pé gbogbo eléyìí gan ṣé ẹ rò pé wọ́n máa stop náà gbogbo àwọn people yìí owó wà lọ́wọ́ wọn ni owó wà lọ́wọ́ wọn ìwọ̀n ò tiẹ̀ mind ibi tí àwọn kan ṣe ń sunkún làwọn kan ṣe wà ní ojúde ọba ó ga ilé ayé lẹ́rìí yẹn o ìka ò dọ́gba o bó ṣe ń ṣe Táyé kọ́ ló ń ṣe Kẹ́hìndé o mọ̀ wọ́n ara ẹ know yourself tó bá dé bá ẹ know yourself tó bá dé bá ẹ know yourself mo fẹ́ ọ̀rọ̀ yìí kí n tó conclude ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ kan nínú bá a ṣe iléyà yìí náà ẹ̀yin tèmi congratulations bàbá wa Adébáyọ̀ Salami like seriously mo rí màálù ẹ̀yin náà bẹ́ẹ̀ yín náà ṣe ń wò mo rí màálù ó pọ̀ lọ mo rí ẹran ó pọ̀ lọ wàláì ìgbà tí mo rí bàbá wa Adébáyọ̀ tó wọ́n jókòó mo rò pé wọ́n wà ní ọjà ẹran ni mo rò pé wọ́n wà ní ọjà ẹran I'm telling you the fact àfìgbà tí mo rí àwọn kòkó pọ́ọ̀tù tí wọ́n fi ń ṣe ráìsì tí wọ́n fi ń ṣe ata mo wá rò pé this is somebody's compound kò í ṣe ọjà ẹran it is ọlọ́run o kí ni mo fẹ́ sọ àwọn ọmọ wo àwọn ọmọ alálùbọ́ríkà wa àwọn ọmọ jàǹkànjàǹkàn oníkálukú máa fẹ́ deposit pé dáàdì mi mo gbọdọ̀ rẹ́ran fún yín ẹran dáàdì mi àwọn ọmọ àwọn grandchild kódà àwọn great grandchild àwọn ọ̀rẹ́ you understand àwọn colleagues gbogbo wọn ló máa submit ẹran gbogbo wọn alùbọ́ríkà ni kí tá à ń pè ní alùbọ́ríkà ni kọ́lọ́n jẹ́ pé gbogbo oníkálukú wa ká ní alùbọ́ríkà ikọ̀ òdọ́gba àwọn ọmọ kan wà nínú igbó tẹ bá rí jẹnajẹna nínú orí wọn ìka òdọ́gba bí àwọn bàbá mi Adébáyọ̀ ṣe celebrate iléyá wọn nìyẹn irú eléyìí là á mọ̀ rí o àní rí àìdá o dáadáa bẹ̀ là á mọ̀ rí ọdún 2026 iléyá alhamdulilayi tọdún tó ń bọ̀ dáàdì wa ó tún máa ju báyìí lọ gbogbo bákan náà mo rí ìtẹ̀lẹ̀ mo rí fídíò rẹ̀ ọdún iléyá náà ni wọ́n ń ṣe papọ̀ bákan náà mo rí actress wa Mercy Aigbe táwọn náà wọ́n ń dín aláyẹ ẹran eléyìí ò gbọdọ̀ jẹ́ àgbò eléyìí káò ló gbọdọ̀ jẹ́ ẹran yìí pọ̀ ju kó jẹ́ ram lọ in fact congratulations a ṣe tọdún yìí a ṣe tẹ̀mí máa dùn jù báyìí lọ́ṣàlá àwa ní sí nínú ìnira àní mọ̀ jẹran ká mọ̀ rò pé àwọn kan sì wà nínú gbó àní mọ̀ jẹran yìí káwọn kan sọ ká mọ̀ rò pé àwọn kan wà nínú forest gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yọ olóòbá wa tán yes gbogbo ẹ̀yin tẹ́ wá lójúde ọba pátá bẹ́ẹ̀ ṣe concentrate ní ojúde ọba yẹn ẹ délé láyọ̀ nǹkan kò ní ṣe yín congratulations bá a ṣe péjú ṣe yẹn ẹ dákun ẹ jẹ́ ká péjú ṣe ọ̀rọ̀ Nàìjíríà yìí náà kó lójútùú kí ni àǹfààní kí ni ìwúrí wa gan kí ni ìwúrí wa tá a fi ń ṣe gbogbo ojúde ọba yẹn kí ni ìwúrí wa like Nàìjíríà ó ń sìn jẹ́ Nàìjíríà ń sìn jẹ́ kí ni ìwúrí wa bá a ṣe fọwọ́sowọ́pọ̀ tá a ṣe ojúde ọba yẹn ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí Nàìjíríà yìí dáa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ bí àwọn ọmọ ìyẹn tí wọ́n wà ní igbó àtàwọn arábìnrin yẹn tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo gọ́fọ́mẹ́ǹtì àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ jẹ́ ká wá ká fọwọ́sowọ́pọ̀ bí wọ́n ṣe jáde ẹ̀yin ìjọba wa bí wọ́n ṣe jáde bí Nàìjíríà tí ò sí ní sìnjẹ̀ mọ́ bí Nàìjíríà ò sí ní sìnjẹ̀ mọ́ ẹ̀yin ìjọba wa ẹ dákun òun ni kẹ́ ẹ bá wa wá síta òun ni kẹ́ ẹ bá wa wá bí Nàìjíríà ò sí ní sìnjẹ̀ mọ́ bí wọ́n ò sí ní jí wa gbé mọ́ bí Nàìjíríà ò ṣe rọrùn bínú wa ṣe ń dùn tá a ṣe ojúde ọba tá a pretend ni ojúde ọba tá a ṣe tá a wọṣọ jàkàjàkà pretend ni because Nàìjíríà ń sìnjẹ̀ ń sunkún bí Nàìjíríà ò sí ní wá sunkún tá a ṣe mọ́ ṣe ojúde ọba àti gbogbo ojúde oríṣiríṣi tá a fẹ́ ṣe ẹ dákun ẹ jẹ́ kí Nàìjíríà rọrùn fún wa gbé ìjọba ẹ jẹ́ kí Nàìjíríà yìí rọrùn fún wa gbé ẹ jẹ́ kí Nàìjíríà yìí rọrùn fún wa gbé ẹ má fi ọwọ́ ọlá ẹ má fi nà wá kò sí gbádùn ẹ ṣèjọba yìí torí pé kí ni a lè sọ wípé a ní àkáǹtì fún gbogbo nǹkan tá a ṣe tí wọ́n bá bí yín kọ́ orí ìtẹ́ tí wọ́n gbé lé ẹ lọ́wọ́ báwo ló ṣe lò ó àwọn ọmọ tí wọ́n ní kó darí báwo ló ṣe darí wọn ṣé o darí wọn tìkàtìkà ni ẹ mọ̀ rò pé wọn ò ní bí yín tí wọ́n bá wá bí yín kọ́ ọ̀rọ̀ mi ò ju báyìí lọ ẹ jọ̀ọ́ bá a ṣe péjú tí ojúde ọba ẹ délé láyọ̀ ẹ jẹ́ ká wá báwọn ọmọ yẹn ó ṣe kúrò nínú igbó ẹ jẹ́ ká wá bí Nàìjíríà bó ṣe settle all is pretense wàláì all is pretense nísìn ojúde ọba tẹ wáyé ọkàn gò balẹ̀ bóyá lè gbọ́ ìró ẹ̀bọ̀n lẹ́yìn ọkàn gò balẹ̀ bóyá wọ́n lè wá jíyàn gbé níbẹ̀ ọkàn balẹ̀ àwọn wá Nàìjíríà tí ọkàn wọ́n ṣe balẹ̀ tí ọkàn wọ́n balẹ̀ Nàìjíríà tí ọkàn wọ́n balẹ̀ lé lórí òun là ń wá Nàìjíríà tí ọkàn wọ́n balẹ̀ lórí òun ni kẹ́ bá wa ṣe ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ kí ni àǹfààní gbogbo ilé yìí kò sí àǹfààní táwọn kan wà nígbò kò sí àǹfààní. ẹlẹ náà ẹ dákun ara yín ni àwọn ọmọ mi àwọn ọmọ ó ti kéré. láàárọ̀ àwẹ̀ fún àwọn ọmọ wa wọ́n lọ sí skul ìkan bí aago 9 kọjá a rí àwọn ènìyàn lóòótọ́ wọ́n wọṣọ bí àmì àwa ń sọ pé àlejò wo lọ́wọ́ lu yáwọ́ ta ká tó sọ báyìí àti gbòòrò ń bọ́n kálukú wa fọ́nká kò sẹ́ni kankan láàráǹdì mọ́ rírí tí ń rí báyìí mo rí ọmọ mi ọmọ ọdún 8 Káúsára Kẹ́hìndé Káúsára lórúkọ rẹ̀ jọ́ọ̀bù ni mo ṣe wà lẹ́yìn ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ àlejò ni wà à ń bẹ̀ ìjọba ni wọ́n ń ṣiṣẹ́ a sọ pé wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n a fi ọmọ wa láàyè ẹ dákun ẹ gbà wá èmi ni bàbá ọmọ èmi ni ìyá ọmọ ẹ dákun kò sí òbí rẹ̀ kankan bí èmi gangan yìí lẹ́nì kankan àgbàṣe ni mo ṣe wá. kẹ́nìkan jáde kó ṣe bí àtà òfin gálà tó ṣẹlẹ̀ nígbà ayé queen of England
tó wá ṣàbẹ̀wò sí Nàìjíríà láàrin January 20 to February 15 1956 tó wá ṣàbẹ̀wò lọ́dún náà lọ́hùn ẹ lọ kàtàn ẹ lọ kàn tó ṣẹlẹ̀ àwọn ìgalà ìran Yorùbá ní ìgalà o èdè ẹnu wọn is up to 60 to 70% lexicon tó jọ èdè Yorùbá nínú èdè ìgalà torí ìtàn wọn sọ wípé ọmọ Odùduwà làwọn lọ́dọ̀ wọn nígbà tí ìtàn Yorùbá ti tọ̀yọ́ sọ wípé Ọ̀rànmíyàn nígbà tó ń lọ sí Benin ń ló fẹ́ yàwó kan sójú ọ̀nà ń ló lóyún ló bímọ ló bí ẹni tó dá ìgalà sílẹ̀ ìran Yorùbá ni wọn ẹ mọ̀ bí tí wọ́n tó wọn mọ́lẹ̀ ni ẹni tí wọ́n pè ní Ataofi Ìgalà àmẹ́ ọ̀bọ̀ tí n bá polúkọ ẹ̀ dáadáa ẹ̀yin lẹ́mọ̀ òun ni wọ́n pè sí mítì níbi tí Queen ti wá Queen of England wọ́n wá ní kí gbogbo ọba ọmọ kọjá ọmọ sí fìlà gbogbo ọba ilẹ̀ Haúsá tó wúrà wà níjọ́ náà wọ́n sí fìlà fọkàn yìí wọ́n sì ń tẹ̀ níwájú ẹ̀ wọ́n ní kó wọ́n sí fìlà olóhùn òní sí wọ́n ní kó sí olóhùn òní sí ó ní sacrilege ni tó ń bá sí fìlà òun nǹkan ó ṣẹlẹ̀ o nígbà tí wọ́n fọ́ọ̀sẹ̀ táwọn sójà tó lẹ́gbẹ̀ẹ́ ó pe ọba Benin tó bìlí ọmọ ìyá làwọn pé dúró tì ní bíbá ọba Benin dúró tì bó ṣe sí fìlà adé tó dé sórí inú oyin bolẹ̀ ni oyin takùn ọta sójà òyìnbó ọta sójà Nàìjíríà ọta gbogbo àwọn ọba pátá tẹ̀ ń bẹ́bẹ̀ gbogbo ọ̀lùdí àwọn ní Kaduna lọ́dún náà lọ oyin ló tú everybody ká inú bá bí ìjọba wọn bá ní kán lọ arrest wọn rí arrest lóòótọ́ wọn fi handcuff sí kan wọn fi sínú ẹ̀wọ̀n wọn ní kán lọ tì mọ́ sẹ́yìn wọn tì mọ́ nínú sẹ́yìn driver rẹ̀ lóhùn òní lọ ó ní máa lọ ìrìn 500 kilometres níbẹ̀ sí Kaduna ó ní máa lọ tó o bá ti rìn tó o bá ti rí atẹ́gùn tútù tó fẹ́ sí ọ má wẹ̀yìn o bó ṣe lè kó rìn tó má wẹ̀yìn àmọ́ tátẹ́gùn bá ti fẹ́ sí ọ ní pàkọ́ wẹ̀yìn ẹni ọba rí bẹ̀ kẹjọ máa lọlé ó rìn ní bí wákàtí 3 látẹ́gùn fẹ́ sí pàkọ́ ó wẹ̀yìn báyìí ẹni tí ń bẹ́ sẹ́yìn lórí tó jókòó lẹ́yìn ẹ̀ lọ́ba ní kọ́mọ̀ nìṣó ìjà yẹn ni àwọn colonial ní ẹ bá jà ó wá rí pé wọ́n fẹ́ pàdé òun ló fi commit suicide pé tágbára ò bá kàmù ìran òun ò ní bẹ̀ mọ́ láíláí ẹ lọ kà nípa ẹ ẹ̀yin tẹ́ ń pariwo lẹ́ni níbo la gbọ́ wà ń bolo yín wà kí ló dé tẹ̀ sí sílẹ̀ sáwọn bandit táwọn bá ní ìbọn ibẹ̀ ilẹ̀ lágbọ́n ebe ẹlẹ́ ní etí òní ètè ìtìyàn kí ń ríyàn afẹ́ rí ebe ẹlẹ́ nígbẹ́ ẹ̀yin àfà ebe ẹni kúrò ebe ẹlẹ́ ní kùránì ebe ẹlẹ́ ní kúndé ebe ẹlẹ́ ní nákàlí ẹ̀yin pásítọ̀ ebe ẹlẹ́ ní sàmù gbogbo yín kan jayé wẹ̀ tán fìdí fọ́gbá ẹ ti bá rẹ̀ lọ́pọ̀ àfà sàwámà pásítọ̀ indomie babaláwo sakara lásán for nothing ńlọdẹlẹ̀ yìí let's wake up to reality ẹja àjọ fèsì pé n tó ṣẹlẹ̀ yìí modern equipment ló need ẹni ọba ní kọjáde o bá a bá tiẹ̀ bọ́ sẹ̀sìn rẹ̀ á dẹ̀ sí ránkà dèdè sàn bí a ò tẹ̀ try ẹni tọ́lọ gba àwọn ọmọ wa nù ó kọ́ máa di gbogbo wọn báyìí wọ́n ń sùn lọ ni ebe ẹni kankan bẹ táwọn yọ ọmọ sùn níbo lọ́wọ́ gbogbo yẹn ẹyẹ da yẹru tá a bá wá ní solution ẹ wá jájọ lòfẹ́ ẹ jẹ́ gbogbo wọ́jọ gbàgbọ́ náà lọ́dà gbogbo wa tá a bá fẹ́ kí ìran Yorùbá ó remain tá a bá fẹ́ kó sí exist ẹ wo iye ọjọ́ táwọn ọmọ yẹn ti lò nínú gbọ́ àtàwọn tíṣà wọn ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká ronú wò ká lò fẹ́.